Aláròyé máa wí o. Ìbò 2027 ààrẹ Tinubu pàápàá mọ̀ pé òun ti pàdánù ipò òun. Aisha Yusuf ló sọ bẹ́ẹ̀. Gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni abilékọ Aisha Yusufu ti ní kò sí àní-àní kankan níbẹ̀ pé ààrẹ Tinubu pàápàá ti mọ̀ pé òun máa pàdánù ipò òun lásìkò ìbò ọdún 2027 nítorí bẹ́ẹ̀ ló ṣe ń wá gbogbo ọ̀nà pé káwọn gómìnà ìpínlẹ̀ gbogbo wá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC káwọn aráàlú lè rò pé agbára òṣèlú ṣì wà lọ́wọ́ rẹ̀ ni. Ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 5 oṣù kẹta ọdún yìí ni abilékọ Aisha Yusufu sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Àbújá nípa ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀ lọ́nà yìí. Ó ní lérò tèmi o, màá sọ pé ààrẹ Tinubu pàápàá mọ̀ pé òun máa pàdánù ipò rẹ̀ lásìkò ìbò ọdún 2027 ló ṣe ń wá pé káwọn gómìnà ìpínlẹ̀ gbogbo wá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC káwọn aráàlú lè lérò pé agbára òṣèlú ṣì wà lọ́wọ́ rẹ̀ ni. Bẹ́ẹ̀ bá rántí dáadáa nígbà kan ẹgbẹ́ òṣèlú PDP náà ní àwọn gómìnà tí wọ́n lé ní 20, ṣùgbọ́n ìyẹn kò sọ pé kí Jonathan má pàdánù ipò rẹ̀ sọ́wọ́ ẹgbẹ́ alátakò rẹ̀ lásìkò ìbò ọdún 2015. Bẹ́ẹ̀ bá ṣàkíyèsí dáadáa rí i pé wọn kò lérò lẹ́yìn mọ́, àwọn èèyàn kò nífẹ̀ẹ́ sí ẹgbẹ́ òṣèlú wọn mọ́. Ìdí rèé tí kò ṣe sẹ́nìkan tó fẹ́ forúkọ sílẹ̀ láti di ọmọ ẹgbẹ́ òṣèlú wọn. Kódà bẹ́ẹ̀ bá lọ yẹ̀ ẹ́ wò lórí ẹ̀rọ ayélujára wọn rí i pé kòròfo ló wà níbẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ rárá nínú ẹgbẹ́ òṣèlú ADC. Ọ̀pọ̀ aráàlú ni wọ́n nífẹ̀ẹ́ sí wọn, bẹ́ẹ̀ ni wọ́n ń forúkọ wọn sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú náà báyìí. Gẹ́gẹ́ bó ṣe wí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ròyìn yìí fún Aláròyé. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.